Eleha wọ bra kẹ̀ ní wọ́n ti fẹ́ wọ bra ìsan kó ebu kò ní ṣe kó kọ́yàn yẹn ti pẹlẹbẹ àtẹ̀pá ní àwọn afá alámúpin wọ́n ṣẹ̀nu ṣọṣọ bí àgé kinu ni àmúpin lọ́mú wọn ṣé kan ṣe yín ni àwọn ìyàwó yín tí wọ́n ta ọjà lókun pa ẹ dúró dé tẹ̀ jẹ́ kí wọ́n ní ṣọ́ọ̀pù sógun pa be selfish ni wípé tẹ́ bá jàjà kàn yín máa wẹ̀ tẹ́ bá jàjà kàn yín máa wẹ̀ ẹ̀yin owó obìnrin ẹ máa wá ní tó bá ti jáde tó bá ti jáde ọkùnrin máa wò wọ́n ẹ wá dín wọn mọ́nulé obìnrin Eleha ni wọ́n máa ṣẹ́ fùfú I don't know maybe you know Eleha máa ṣẹ́ fùfú like seriously gbogbo nulẹ̀ máa márùn ẹ máa ṣẹ́ fùfú ẹ máa bá wọn tó ṣáájú sí fùfú síta oh my god àwọn afọ ìmọ̀ funny sometimes I heard when one afọ was telling me pé tí bá Eleha ó kì í dúró lé mo ti ṣáájú òfin kí ni Eleha ń tà tó dúró sílé Eleha ń ta ògì ẹ tó máa pa ẹnu yá tó máa jẹ ṣé ìgbà pé wọ́n fẹ́ ra èrì tó bá kẹ́ ẹlẹ́ta ògì láì ó ṣe jáwọ́ iṣẹ́ ìdọ̀tí la bá lọ́wọ́ àwọn Eleha ó ṣe jáwọ́ iṣẹ́ wèrè iṣẹ́ olórí ibú ló pọ̀ jù lọ́wọ́ wọn. Wait, let me ask you a question ẹ̀yin àfààyàn tani tó bá wá yín wá ẹ̀yin àfọ̀n jálàbí àfọ̀n olóṣùkà igi dájú là wá the last time I checked and I confirmed the only prophet Muhammad sallallahu alaihi wasallam kò ní ìjọ gbogbo ẹ̀yin sùnmùra amadiya tijaniya kọdìríyà àìlísùn náà tẹ̀blíkì yín bọ́lẹ̀ ti rí anábì ò ní ìjọ kò dá ìjọ kankan sílẹ̀ cut me anywhere ìjọ wo la anábì dá sílẹ̀ ìjọ wo la anábì dá sílẹ̀ ṣé anábì ló dá kọdìríyà sílẹ̀ anábì dá tijaniya sílẹ̀ anábì dá sarudi sílẹ̀ ṣé anábì dá ó dá ìjọ sílẹ̀ ẹ form society lẹ́yìn tẹ form society tán ẹ wá rules and regulation lẹ̀ fúnra yín money had come the only prophet Muhammad sallallahu alaihi wasallam tó ń ṣe ìgbà tó dọ́dọ̀ àwọn nọ́ọ̀sì wọ́n fi tiwọn kún lẹ́yìn nígbà tí money had come tí prophet ṣe tó ń ṣe where's my praying book ó wà níbí báyìí láàrin kan bó wà lórí prayer mat mi tó ń ṣe nígbà tó dọ́dọ̀ àwọn nọ́ọ̀sì wọ́n fi tiwọn kún lẹ́yìn nígbà tó yọ kúrò tó gbé dọ́dọ̀ àwọn sárùdì wọ́n fi tiwọn kún amadiya fi tiwọn kún wọ́n yọ wọ́n fi kún if you are looking for the best money had come to do go to Citadel of Believer go and buy it ibẹ̀ nìkan lẹ́tí máa rí tó bá dọ́dọ̀ àwọn nọ́ọ̀sì wọ́n yọ tí wọ́n fi kún kí ló dé tẹ́ dá gbogbo ẹ̀ lójúrú so I am not belong to anywhere and àwọn tí wọ́n máa ń há àwọn ìyàwó wọn jù àwọn afọ olóṣùkà ni àwọn afọ olóṣùkà ló máa ń há ìyàwó wọn jù ẹjọ́ torí tọ́lọ́run nígbà tí èèyàn tó wá ṣiṣẹ́ jálàbí bá wá sọ́dọ̀ yín Citadel of Believer ẹ lọ wá Citadel of Believer why we should not approach you do you know what you are going through nígbà tí ẹ bá táwọn tó bá wá ṣe Citadel of Believer or Fortress of the Muslim yẹn Saudi náà ti máa ń mú yẹn wá sí Nàìjíríà but àwọn ará Nàìjíríà ti tún ṣe wọ́n ti tún Citadel wọ́n ti tún Fortress yẹn ṣe òun náà ló wà nínú ẹ̀ ìjọba pé package ẹ̀ ó fine dáadáa ìyẹn fine èmi lọ Fortress of ìgbà tí mo lọ sílé politician kan táwọn travel out àwọn ni wọ́n fún mi now ẹ̀yin afọ oníjàlábí yẹn táwọn tó wá ṣiṣẹ́ lọ́dọ̀ yín bá ń lọ kẹ́nìkan wá dá yín ló ti pé àfọ àtẹ́lẹ̀ àlógì báwo ló ṣe máa ń rí lára yín ṣojú òkè tí yín ni ẹ̀yin afọ olóṣùkà yẹn ṣojú òkè tí yín nígbà táwọn èèyàn bá ń bí pé àfọ afẹ́ ra ògì àfọ afẹ́ ra ògì lọ́wọ́ tó ń ṣiṣẹ́ fáwọn tó ń lo mọ́tò gidi ó lè ṣiṣẹ́ fún ìyàwó ẹ̀ ní olójú olójútì ẹ̀yin afọ àyẹ̀ lójútì Ọlọ́run ló máa kọ̀ yín tẹ́ bá bílífù pé mùsùlùmí kò ní ra sínú náà tẹ́ mú wà bàjẹ́ lókùnkúndùn jẹ́sán bẹ̀sùn yà ìyàwó yín sẹ́ ògì ó tún ta èrè ògì ẹ̀dẹ̀ fakọ́ sí ẹ̀dẹ̀ sẹ́tì nígbà tẹ́ máa ṣe ẹ̀yà fàtẹ́ máa ṣe TikTok àwọn ìyàwó yín ṣe mọ̀ púpọ̀ àwọn ìyàwó wọn sì lórí hápù yìí àwọn ìyàwó wọn sì lórí hápù yìí àwọn ìyàwó wọn ẹ̀jẹ̀ kan socialize wọn ẹ̀jẹ̀ kan civilize wọn ti mú social and civilization wọn ti mú òdìwọ̀ nínú gbó there was one idiot afa kan lórí hápù yìí mi ti ṣetán pẹ̀lú ẹ̀ ní tí bá ṣetán pẹ̀lú ẹ̀ in fact àjọgùn tó ra wọn ara wọn set àwọn olóṣùkà ni ìyàwó ẹ̀ kò jẹ́ kó ṣe TikTok in fact mi rò bí ìyàwó ẹ̀ gan rí status ẹ̀ torí there was one of his status I saw one day mo dẹ̀ screenshot yẹ nígbà tó wá di December 11 mo wá lọ àwa ní get together àwa ní trip mo wá fi hàn mo ní look at this post ṣé ìyàwó ẹ̀ wà lórí fìdí wá ń rẹ́rìn mo ní tí ìyàwó ẹ̀ mo ní tó bá jẹ́ mi ìyàwó ẹ̀ tí mo rí post a married man ọlọ́mọ mẹ́ta ìyàwó ẹ̀ ọlọ́mọ mẹ́ta was posting on his page wọ́n á tẹ́tí ta ni pẹ̀lú ogun àbọ̀dọ̀ fẹ́ bayọ̀ wọn jẹ́ ni ó kọ́ bá síbi tẹ̀ ní God bless you ó wá kọ́ síbi ìjẹ́ wípé we are dating women that they are not kìnnìkan we are ìyàwó ò lè tiẹ̀ wọ́n lè kó yọ kòbókò tiẹ̀ kó máa bí ẹ pé àfà who are you dating kí àfà máa kọ́kọ́ kí máa di tí wọ́n máa kọ́ sí status ẹ̀ wípé we are dating people that they are not we are dating people that their mind is not broken they just like that we are the one that broken it olórí ibú báyọ̀ àfà àbáyọ̀ olórí ibú ó lè gbogbo àwọn health ẹ̀ ní ọmọ ṣògùn sí kádàwọ́ ọmọkànmọ́ padà wọ́dọ̀ ẹ̀ I'm not ready with you mi ti ready pẹ̀lú ẹ̀ the last time I checked mo dey confirm ẹ̀mí yìí Ọlọ́run ló fún mi ìyẹn kankan lè gbà enough of this enough of àfìgbà tí mo dárúkọ ẹ̀ báyọ̀ ni olórí ibú ìyàwó òsì lórí social media ó nìkan ló dá ṣe social media tó bá ti fẹ́ get àwọn obìnrin a máa like video wọn ni a máa like video wọn ni wẹ́rẹ́ ti wẹ̀yọ̀ náà ti wẹ̀yọ̀ ní gbogbo orúngbọ̀n ti fún fọmọ 35 years olóṣì jàtijàti ogun ni ẹ bá wa fi àwọn obìnrin wa ẹ̀yin àfà ẹ fa àwọn obìnrin wa sílẹ̀ ẹ jẹ́ kí wọ́n ṣe ìṣẹ̀mí tó máa dùn mọ́ wọn nínú ẹ jẹ́ kí wọ́n ṣe ìṣẹ̀mí aláyọ̀ ẹ jẹ́ kí wọ́n ṣe ìṣẹ̀mí inú kíkún enough of bẹ́ẹ̀ ṣe fìyà jẹ àwọn obìnrin wa torí pé kí wọ́n gba ẹ̀há tí wọ́n bá lè sọ̀rọ̀ I am a pure radical feminist I am activist I will talk for them they are my sisters they are my gender I love them not for anything ẹ má jẹ́ kó máa rí nírí pé àwọn ṣe ayé wa ẹ má jẹ́ kó máa rí nírí wípé ìyà ń di àwọn ẹ má jẹ́ kó máa rí nírí wípé àṣà àwọn ti ṣe nǹkan ṣe báyìí láyé àwọn kí ló dé gan-an
ẹ fa àwọn ẹlẹ́hà yìí sílẹ̀ ẹ jẹ́ kí wọ́n jáde ẹ jẹ́ kó ọpọlọ wọn sẹ́tù ọpọlọ wọn ò pé láfún ni bí ẹ tán ṣépè fún àfa kí lórúkọ fún ẹwà tẹ́lẹ̀ àdáwàtì àpọ̀lá fún wọn lọ gbé àwọn jàmàlà gidi ta ló sọ fún ẹ pé obìnrin kan jàmàlà gidi kó sọ̀rọ̀ comment section ọmọ mẹ́jọ wọ́n ṣépè fún yín ni lẹ́sùn ní nursery school lẹ́sùn ní nursery school ẹ̀ bí ọmọ mẹ́jọ dẹ̀ ti fẹ́ ṣe mọ́síná ẹ ti mú igbó àfa àdáwàtì àbí àfa islamic kí ló porúkọ tí wọ́n ti ń jẹ́ I don't understand ìyàwó wọn ti bí ọmọ mẹ́jọ nínú gbogbo rògbòdìyàn lù kí wọn máa bí ọmọ mẹ́jọ mi ò understand ṣé bá baby factory ni yín ni ẹ̀yin tẹ́ máa bímọ pínpín yẹ́ ẹ̀ nílàkà yìí ni tẹ́ bá wá débi tí àwọn ẹlẹ́hà wà tá bá lọ ṣe sísá náà tí mo bá bọ́ṣọ wọ́n máa pè mí láṣẹ́wó èmi ajé kí n torí pé mo fẹ́ bímọ púpọ̀ kí wọ́n fi yàjẹ́ra mi ṣẹ́ mú igbó ni láfún ni bí ẹni tó ṣe pé fún láìjẹ́ pé ti yàwó rẹ̀ gbogbo yín máa hun jọ ni ikùn máa hun jọ ni tẹ́ bá ti ń jẹ láfúnjù ikùn yín máa hun jọ ni àwa náà bímọ I have a grown up children kọ́mọ mẹ́jọ mu ọyàn láìṣọ́ àwọn ìyájà ìjọ gbogbo ó ti di slippers is unconscious kò ní ṣe kó mọ̀ ẹ̀jọ̀ ọmú kí ló wà láyà yìí ọmú kí ló wà láyà ẹlẹ́hà yìí ẹ fẹ́ yẹ ẹ̀yàn àfa tó ra bra gidi wọn ní wọ bra wọn lẹ́yìn wọ bra wọn wọ bra where do you wan see bra they no go see bra wear bra kwanu ogini osigini break wọn ní wọ bra wọn ní wọ bra bona ti fẹ́ bra ẹlẹ́hà wọ bra kẹ ní wọn ti fẹ́ wọ bra ìsàn kó ebu kò ní ṣe kó ọyàn yẹn ti pẹlẹbẹ àtẹpá ní àwọn afọ alámùpin wọn ṣẹnu ṣọṣọ bí àgé kírun ní àmúpin lọ́mú wọn I'm very sure pé wọ́n ṣe máa láyà yìí afá ṣe máa láyà yìí he will still be lying wọ́n ṣe máa láyà yìí èèyàn ti ṣe wàhálà lọ látàárọ̀ nínú òrùn ni mo lọ pàdé wọn tí mo sáré lọ fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò ṣe lè kiri wá sílé mi èmi ẹgbà parọ̀ yín ìdáná sàbí kí dáṣẹ àwọn tí wọ́n ní àwọn máa wá bọ́bọ́ ṣe gbọ́ pé mo ń charge ní junction báyìí I don't understand wọ́n sáré padà wá ni on his way sáré padà bọ̀ báyìí mo tún já mẹ́lẹ́ àti wọn náà tó máa ń bá èèyàn ragi èlùbọ́ láfún tí wọ́n máa fi làwọn ẹlẹ́hà yẹn máa ń jẹ afá kínní afá àdáwàtì àpò láfún náà máa lọ gbé ní báàgì àpò láfún ni wọ́n á tún fakọ́ sí pẹ̀lú gbọ́n wọn ṣàkárá yẹn ṣòkòtò tí wọ́n ti ẹ̀ bá lẹ̀ tẹ̀bù líìgì ni ẹlẹ́yà náà ti jẹ́ láfún bí wèrè I don't understand tá bá wá rí ìwọ tó bá wá múra tó ṣe dáadáa the belief was that iná ló máa wọ̀ wọ́n ti brainwash àwọn ẹlẹ́hà ìdẹ́bi wípé wọ́n jẹ́ kọ́ realize pé tó bá róbìnrin tó bá múra tó ṣẹ̀ṣọ́ pẹ̀lú ìmúra rẹ̀ wọ́n believe wípé inú náà ló máa wọ̀ wọ́n ti preach fún ìyàwó wọn débi pé àwọn people yẹn máa believe pé inú náà lẹ́lẹ́hà ìmáa wọ̀ tọ́mà ti lẹ́lẹ́hà so when you see me with this kind of sunglasses you believe I'm going to hellfire mi àtẹ́jọ́ máa lọ ni wallahi tó bá rí mi pẹ̀lú rúgò you dey check am you dey screenshot am you dey fill am tó bá rí mi pẹ̀lú rúgò yìí wàá believe wípé mò ń lọ sínú náà so believe pé mò ń lọ nínú náà èmi àtẹ́jọ́ ń lọ ni ọpọlọ ẹ ti lọ àwọn ilé àkànkì ń para wọn ò ní para wọn kì í para wọn ti máa ṣe òrí fún wọn tán máa bá wọn fi oríṣiríṣi nǹkan sí wọn ò ní para I don't understand yàrá tí wàá rí irú èèyàn tó múra tó gbé báàgì tó white trainer white Prada bag white sunglasses you believe that pé èèyàn burúkú ni mí wọ́n máa wò mí bí gbàtẹ́ pé kò ságbọ̀yé mo lọ sí school ọmọ mi torí wípé mo wọ tòmátì everything tòmátì ní kọ́báìtì dẹ́ẹ̀rí mi kò dẹ̀ kí mi mo ní sọ́nà fẹ́ bá yọ ẹjẹ́ ni tá ló kí báwo bá sanwó bó wọ́n ṣe fún salary if I no pay bó wọ́n ṣe fún salary ọṣẹ́ ìbò fẹ́ yẹ ìjọ tó bá tún mi tó fún mi latitude èmi kan máa fẹ́ bá attitude ògùn máa pa ìyá ẹ̀ nígbà mo ti ráyè wèrè so bí o jẹ́ kí sunglass mi tó jẹ́ kó jábọ̀ yẹn ṣọmọ kó lè ra gbogbo nǹkan tó wọ̀ látòrí désàlẹ̀ sunglass mi jábọ̀ mo fi síbi kan ó jẹ́ kó jábọ̀ ó dẹ̀ bá mi sòṣòrí burúkú ọ̀rọ̀ ó dẹ̀ ṣe yẹn ẹ̀yin afọ akérèdé tẹ̀ ń bọ̀ wọn lójú tí tó yẹ pé wọn nílò àkàyè àwọn tó yẹ wípé ẹ ti brainwash wọn ẹ ti dọ́pọ̀ lọ́mọdún àwọn gan-an tán ṣe àwọn ẹlẹ́yà yẹn gan wọn gbádùn ayé ayé ò gbádùn wọn ọ̀tọ̀ ní kó gbádùn ayé ọ̀tọ̀ ní káyé gbádùn ẹ̀ méjì lọ́rọ̀ ẹ jẹ́ kájọ bíra wa àwọn ẹlẹ́hà Yorùbá tí wọ́n ìyà ń jẹ wọn gidi gan agbákò ìyà lálàá sí ń jẹ wọn fa wàlá ìyà ń jẹ wọn fa I know a lot of people will not like what I'm saying and I don't care we want liberty for our sisters my page does not support violence but tó bá gbé wèrè wa ó máa rí wèrè àwọn ẹlẹ́hà yẹn tó bá gbọ́ òun rònà lára ẹ a lọ sí sister night lọ́dún kan ọdún yẹn ti pẹ́ díẹ̀ chief máa mú Bódìjà chief máa mú Ìkọlábà central mosque ọmọ fẹ́ ṣe wedding náà bá pè mí pé kí n wá ṣe guest lecturer kí n wá sọ̀rọ̀ nípa ìgbéyàwó mo bá débẹ̀ náà bá ní rárá àìlébọ́ṣà àìlébọ́ṣà mo ní ẹ̀yà wèrè ní kí ló tẹ́ ṣe láàlébọ́ṣọ kí ló tẹ́ àlébọ́ṣà ṣe lẹ́yìn òfin àìní eyín wọn méjì ń ta báyìí mo ní kí ló dé kò sí bàjẹ́ tẹ́yìn ìta tàbí bá ń sukọ́ lóbìnrin rẹ́rìn ni lábàbọ́ṣọ náà bá ṣe subhanallah wọ́n ti brainwash wọn ní ọkọ kan ló fẹ́ ìmẹ́rẹ̀ ni ọkọ yìí kò fáìn tó fi lè fẹ́ obìnrin mẹ́rin tí ò fáìn Allahu akbar imagine wọ́n máa ṣe subhanallah ìgbà tó ní tí mo bọ̀ subhanallah wọ́n máa ṣe yín wẹ̀ èyí tí ò ta yín síta ẹnu ẹ̀tọ́ ẹnu ìsàlẹ̀ ètò òbí kí ló dé gbogbo skin wọn ti hun jọ orí àmọ́ náà fi para tálẹ̀ṣẹ̀ tó fẹ́ fogun cream jà yín tálẹ̀ṣẹ̀ gangan náà wọ́n máa ṣe àwọn sọ̀bọ̀láì ẹnu wọn rí fẹ́rẹ̀ bí ìwé pẹ̀jọ́ sọ́tọ́rí wípé mo lu earring mo lu etí 20 mo ti ṣe nǹkan tí kò dá wọ́n jẹ́ ṣe yílẹ̀ lẹ́yìn wọ́n wá rí wọn ṣaṣan àwọn ṣòbìlà bàdà wọ́ṣòbìlà wọ́n ní tẹ́ bá ṣe bàdà wọ́ṣòbìlà etí bá fún ní bàkàndì nínú yín wọ́n máa ṣa yín ẹ̀yin burúkú tẹ̀ gbọdọ̀ ṣàyàn lọ́wọ́ àwọn ẹ̀yin oró tẹ̀ gbé kiri mo láìkí bọ́kọ̀ ìṣèbò yìí lójú òun gẹ́gẹ́ bó wà productive ẹ wo bí ẹ̀yin yín ṣe rí ẹ para kó rọǹgì ọmú gbogbo wọn ti di pẹlẹbẹ wọn wọ búra wá sí pàtì yẹn
don't understand. Ẹ fi àwọn ẹlẹ́hà sílẹ̀. Ẹ wo ẹlẹ́hà yìí. Ẹ jọ tó lọ́nà kí ni wọ́n bò báyìí wọ́n bojú. Ẹ wá pa wọn níta. I don't understand it. Ẹ fi àwọn ẹlẹ́hà sílẹ̀ tẹ́ ẹ bá ti lè tọ́jú wọn. If I'm not making sense, please let me know. It's not compulsory you stay here. If you say rubbish, my PA is here. Could they block papo block? Want to get it? Lo asha yam block up. Shape no go to shine blocking. I didn't beg you to like me. Hey, like you Prophet Muhammad sallallahu alaihi wasallam. Hey, like you Prophet Isa alayhi salatu wasallam. Allah to die again like it. So you cannot like me. Me be ko like me go like ara mi. Tí bá like ara mi ni mo ja fáwọn obìnrin ẹgbẹ́ mi. Tí bá like ara mi ni èmi go ni bota mo so. Yin kayo kan mo mi ò like ara mi fún ṣé kí mo love. Ṣé mi be live longer fáwọn ọmọ mi ṣé kí mo love. Àwọn ẹlẹ́hà oní nylon tán bá rí ìwọ tó cute tán ìrònú máa ń bá wọn ìbànújẹ́ máa ń bá wọn ni afa tó gbé obìnrin sílé ẹ̀dẹ̀ ṣe ń dọ́wọ́ obìnrin tó ń ṣe wàhálà nínú òrùn yìí ẹ wá dúró ẹrù tí obìnrin irú ẹ mọ tó tún wá fọ́ ni wọ́n tún wá mú ọmọkùnrin kan dání ó yẹ kí ọmọ yẹn wà ní school tẹ́ ẹ bá believe ẹ máa ra àwọn fídíò kan mi kí n ṣe tẹ́lẹ̀ bọ̀ I will start it bí èmi ti ní agbúdọ̀ bẹ̀rẹ̀ we will be going to Bodija market ẹ lọ rí àwọn ẹlẹ́hà thank you ẹ rí àwọn ẹlẹ́hà tí wọ́n ń tọrọ bára ẹ rí àwọn ẹlẹ́hà tí wọ́n ń gba àárù ẹ̀yin tẹ́ bá wà ní Ìbàdàn you can testify to this only if you have not been to Bodija market before àwọn ẹlẹ́hà wà ní Bodija tí wọ́n ń tọrọ bára àwọn ẹlẹ́hà wà ní Bodija tí wọ́n ń gba àárù pẹ̀lú ọmọ lẹ́yìn ta ló doyin lóyún who doyin lóyún who doyin lóyún wẹ́rẹ́ wọ́n lọ doyin lóyún I don't understand ta ló doyin lóyún kó wrong now tó bá jẹ́ pé orí ló máa bò lillahi wa rasuli orí ni ó bò tí ó ṣiṣẹ́ tó dábàá yẹ kó máa bo orí tó máa ṣiṣẹ́ bọ́kàlá fíà I don't understand how you dey enjoy those women gbogbo àwọn tára wọn ti sàn wọn ò ní fẹ́ body they cannot even understand what other women are going through ó ti ṣe wàhálà ẹni tí wọn lo supplement gbogbo ọmọ wọn ti fẹ́lẹ́fẹ́lẹ́ ọmọ mi kò fẹ́lẹ́ dáàdì mi kò bá ọmọ mi jẹ́ ẹ̀yin àfàsì alájẹpin ni yín bẹ́ẹ̀ bá mú ọmú ẹ̀ mú torí ìyóò dúró sàṣàn báyìí ni bẹ́ẹ̀ bá gbẹ́nu sí ọmú láì ṣe bébì ẹ̀ mú nítorí ìyóò dúró báyìí àmúmọ́júmọ́ ni wọ́n ṣe pé ọmú fún yín ni ẹ̀ mọ́ mú ọmú orí ìyóò dúró báyìí ni ẹ̀ mú ọmú tó rẹ̀ bá dúró tán ẹ̀ tún mọ́ tẹ gbogbo òdiwọ̀n everything don jump purpose ẹ̀ wẹ́ wo now mo wà ṣọ́ọ̀kù wọ́n ṣe máa lá píọ́píọ́ màmá yìí kó ṣe màmá iṣẹ́ ló jẹ́ kí wọ́n gbọ́ na iṣẹ́ mi can go I don't understand gbogbo ara wọn kò sẹ́ran bẹ̀ mọ́ tí ò bá tiẹ̀ ní lẹ́ran ó gbọ́dọ̀ fine àwa náà sáà ń jẹ ìyà ń jẹ ẹwọ skin we dey jẹ ìyà dey jẹ was à ń jẹ ìyà ń jẹ wá kọ́nà ń ṣàánú ni ṣùgbọ́n mi ò ní fara mi lẹ̀ kí yóò jẹ mí kọjá bí kí a fún ẹ̀yin àfọ àwa ó ti tó time ó ti tó time tẹ́ máa fà ẹ jẹ́ kí woman ṣí ojú kẹ́ gba ṣọ́ọ̀bù fún wọn kò tí ì mọ kókó bẹ́ẹ̀ ni ìyá mi ẹrú rẹ̀ kò tí ì mọ kókó àwọn sẹ́kọ̀ọ́ fi ò tí ì mọ̀ pé wèrè ni wọ́n àwọn afáàtò pé wọn lè dá generate sex style lórí wọn àfikún wo blue film àwọn alágbàkọ̀ dédé torí tọ́ba wíńsì wọn ni ẹ má máa jáde fún àwọn mùsùlùmí ṣọ́ní ṣàgólé mi olórí gbéná pamọ́ ẹlẹ́nu ṣípòtì ṣọ́ní ṣàgólé mi tó ní má jáde fún mùsùlùmí tẹ́ ẹ bá ti lágbára bẹ́ẹ̀ ṣe máa ṣe ní kọ́ọ̀bù fún wọn tẹ́ ṣe máa ní ìjẹ́ ìmú ìrọ̀rùn pẹ̀lú ìbojú my brother olórí gbéná pamọ́ ara yín ẹ fà wọn sísítà mi lẹ̀ ẹ wẹ gbogbo ṣe wa ike mọ́rí wọ́n tún mú ọmọkùnrin dání o wọ́n tún mú ọmọkùnrin dání ọmọ yẹn yẹ kó wà ní skul àwọn ọmọ yẹn ò ní lọ sí skul tí gbogbo ọmọ bá lọ sí skul àwọn ẹlẹ́hà ò ní most àwọn ẹlẹ́hà ni ò ń lọ skul ẹ máa ní kọ́ máa kẹ́wọ́ kọ́ máa kàwé kọ́ máa kẹ́wọ́ kọ́ máa wà nílé wọn ní kàwé who does that I don't understand who does that ẹ ṣí aṣọ lójú wọn kẹjẹ kórìí wọn pé dọ́dọ̀ kọ́ ni ká ìbò wọn lójú súnà lójú kò kí ń ṣe wájibù ẹ kò ṣì dáa nù nonsense súnà ni the last time tá a kẹ́wọ́ pẹ̀lú hádàbù tó yanjú ẹ̀kọ́ wàláì ojú ò kí ń ṣe fárídù sábà sọ wípé fárídù lójú fárídù kọ́ lójú ẹ̀mẹ́rin ẹ̀wà fún mi bọ́lẹ̀ ti kéwù súnà lójú tó bá ṣe ọgbàládá tó bá ṣe kó sẹ́sẹ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀ kálọ̀ fi súnà lójú bọ́ bá wá ṣe súnà tó bá lówó ẹ̀kọ́ ṣì dáànù if you cannot do it owó náà fi ń bojú owó ni táwọn ilé ayé bá fẹ́ inú mọ́tò kò tí àwọn afáàmì ní mọ́tò nínú wọn àwọn ìyàwó wọn ò lè wọnú mọ́tò àfi tó bá lóde ní mọ́tò nonsense.